kí ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń wò wá tí ẹ̀ ń gbọ́ wa tẹ́ ń wò wá ketekete nílé ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ sì fi ń gbọ́ wa kò ní di tí ẹ padà máa náwó sí. ẹni ńlá ní ṣe nǹkan ńlá agbára iléeṣẹ́ AA Ajibola Global Ventures Limited òní a wà lẹ́nìí tá a tún mú tuntun torí pé ọ̀tún lọ́jọ́ ń yọ lọ́tún lóòrùn ràn. Orúkọ tèmi ò yí padà o, Ọlálérè Abdulateef Ìyẹ̀rú Ọ̀kín lórúkọ tèmi, ọmọ òkè lọ́lá, ọmọ òkè méjèèje. Èmi a máa pé èmi lọ máa gbọ́mọ̀gbọ́n tán, Ìyẹ̀rú èmi lọ máa gbọ̀mọ́gbọ̀ jù, èmi gangan lọmọ òsínú pẹ́ pàdé ẹ̀rí torí pé ẹ ń bá bí mi làájọ, èmi tún lọmọ òtajà fún wọ́wọ́ ó gba ilé rìn bẹ́ẹ̀ ni. Agbala iléeṣẹ́ AA Ajibola Global Ventures Limited ńlá wà lẹ́nu gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú. Ọ̀rọ̀ sunukun ojú sunukun la fi wò ó. Eléyìí tí a mú wá lénìí òun la pè ní ọgbẹ́ ọkàn, ṣùgbọ́n ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bí ìlú gangan. Ìdí nìyí tá a sì gbọ́dọ̀ béèrè lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ lọ́gbọ́n, gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n ẹgbẹ́ ẹ̀yin èèyàn wa tó wà nílé ẹ lọ́gbọ́n jù wá lọ, àǹfààní la ní tá a fi wà lórí ètò lénìí. Ọgbẹ́ ọkàn lọ̀rọ̀ yìí o, pé tó bá jẹ́ yìí kí lẹ ṣe ẹ gbọ́ bọ́lọ̀ náà ti lọ. Obìnrin kan ló wà, ilé ọkọ ló wà, tó wà lábẹ́ òrùlé ọkọ tó fẹ́ sílé, ṣùgbọ́n ṣe mọ̀ pé ńgbà míì kọ́lọ́hún ṣàánú ni obìnrin má lè mẹ́fà àlè mẹ́fà wọn ò mọ́kọ́, ó tún wá ní onítìjú lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n jọ ń ṣe wọléwọ̀de, ó ti yé yí wọ́n jọ ń ṣe wọléwọ̀de, ṣùgbọ́n bó ṣe lè wù kó rí onítìjú yìí kò ṣeé fi hàn. Bàbá gbéyàwó làágbọ́ àìgbọ́ pé ìyá lọ ilé ọkọ. Ìdí nìyí tó ṣe rọrùn fún ọkùnrin ju obìnrin lọ láti sọrú nǹkan bẹ́ẹ̀ jáde fún gbogbo èèyàn pé mo mà lálẹ́ níbì kan kò ṣeé sọ, ṣùgbọ́n mo níyàwó níbì kan ó ṣeé sọ fún ọkùnrin. Tọ́ ká mọ́ wọlé kó mọ́ bo ẹni ẹ̀wà kọ́rọ̀ ó lè yá. Onítìjú yìí ó jẹ́ olùrànlọ́wọ́ fún tó jẹ́ aláfẹ̀yìntì dáadáa tí ń ṣe nǹkan ribiribi fún arábìnrin yìí. Ó wá di lọ́jọ́ ọjọ́ kan ó wá ẹ̀gbọ́n rẹ̀ lọlé, kò bẹ́gbọ́n rẹ̀ lé, ó wá báyàwó ẹ̀ lé. Ẹ̀gbọ́n mi ń kọ́, mo ní wá yọjú sí wọn ní ó lẹ́gbọ́n yóò sì wá sí nílé, kò tí ì pẹ́ tí wọ́n jáde àdá. Ó wá rántí pé ó yẹ kóun pe onítìjú òun torí pé wọ́n jọ ní àdéhùn kan láàrin ara wọn ní ọjọ́ táwọn wí. Ó wá wò pé aago tó yẹ kí n pe onítìjú mi ó ti lù. Ló wá ní ìyá lágbájá dáàbò fún mi ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ kí n fi pe ẹnìkan. Ẹni tó lẹ́rù ló lẹ́rù, ẹ̀yin náà lẹ́ni mí ọ̀dà mi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi nì. Ló bá gbélé àbúrò ọkọ rẹ̀ lọ́wọ́, ṣùgbọ́n sí ìyàlẹ́nu nígbà tó ń tẹ nọ́mbà kẹ́kẹ́ pé tó tẹ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nígbà tí ó pè ó rí pé orúkọ mi ló ń gbé jáde. Ìyẹn ti ẹ̀ ń sóyìnbó pé owó tó wà lórí aago yìí kò pọ̀. Ló bá rán ọmọ kan ní pé ẹ bá ń ra káàdì ìpè níta, ó wá lóòdù ẹ̀ ó fi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ìgbà tí ó pé bó ṣe ń dún lọ́dọ̀ ọ̀hún tọ̀hún ó sáwọn pé ṣé kìí ṣe nọ́mbà onítìjú mi náà ni, kò jẹ́jọ́ bóyá ojú àlá mọ́ wà. Ìgbà tí ó wàá gbé tó ṣe hello dálẹ̀ ń bá sọ̀rọ̀ tó ṣe hello ó ní má bínú o, má bínú sí mi gan pé ó pẹ́ kí n tó fi owó yẹn ránṣẹ́, so ti rí àláǹtì tí mo ní máa sẹ́ndì sí ẹ. Ọgá mo ti ẹ̀ mọ́ inú mi máa ń dùn sí ẹ tí bá tiẹ̀ ti ń gbọ́ ohun ẹni, ṣùgbọ́n ó ya obìnrin lẹ́nu kò sọ̀rọ̀. Ó mọ̀ pé ìyàwó ẹ̀gbọ́n mi tí mo wá bá àṣẹ inú oko kan náà là ń roko sí, àṣẹ àwọn méjèèjì ló ń togi sáàrò fún. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó sọ sí ni lẹ́nu ó sì buyọ̀ sí. Iṣó nìyí kò ṣeé pọ́nlá, iyọ̀ ní kò ṣeé tú dànù. Ìrònú wá di méjì fún afọmifẹ́ náà. Iná ò gbọ́dọ̀ kú, omi ò sì gbọ́dọ̀ jò dànù. Iṣó inú ẹ̀ kú, àmúmọ́ra ni. Ọ̀rọ̀ yìí wá rí bó ṣe rí, ó wá jẹ́ ọgbẹ́ ọkàn, ó gbégbé kò lè gbé. Nítorí ẹ̀ la fi gbé
ọlọ́pọlọ obìnrin tí ọ̀rọ̀ yé dáadáa òdú ni wọ́n kì í ṣe àìmọ̀fólóko la fi gbé wọn wá sórí ètò lẹ́nìí nígbà tẹ́yìn náà bá rí wọn ẹ mọ̀ pé òdú ni wọ́n kì í ṣe àìmọ̀fólóko mo ti gbé àlejò náà wá ẹnu oníkàn láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́tá ìyá wa ẹ káàbọ̀ sórí ètò yìí o. Atọ́kùn. ẹ̀dẹ̀ ọ̀dà bí mo rò pé ẹ ti gbọ́ gbogbo atótónu mi láti òwúrọ̀. Ó ga. báwo ló sì jẹ́ tó bá jẹ́ ìní kí lẹ ṣe torí tó kojú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmí. Mo kí ara lé tó bá ṣe ní ìṣe ìjọba kẹ́kọ̀ọ́ lọ́dọ̀. ọ̀rọ̀ ńlá ni. Ẹ sọ pé aláàánú. aláàánú tó ń ṣe lóore tó jẹ́ pé tó bá béèrè náírà kan á fún ní 20 náírà. Ẹ má sọ pé òun tó ń ṣe èmi láàánú tó ń ṣe mí lóore tí mo dẹ̀ wá lé ọkọ tí ò ṣe é sọ síta. yẹ bó ṣe rí nìyẹn. yóò bá ní eégún tí òjò bí ilé bèrè sí mọ́. Bàbá ó máa lè díẹ̀ o. lọ́nà òwò ẹ̀yẹ làwọn mi bàtà kí ló tún fẹ́. Ìyàwó ẹ̀gbọ́n tèmi lọ́dún onítìjú tèmi. ẹ má gbàgbé o ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń yanjú ìyàwó ẹ̀gbọ́n yín ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń yanjú tí ìyàwó ẹ̀gbọ́n yín ó mọ̀ pé ẹ̀yin náà ń jẹ síbi tó ń jẹ sí o. ṣé ibẹ̀ tún ṣe ń sọ yẹn ló ṣe ń dùn mí. ọ̀rọ̀ yìí ló ní kójú rẹ̀ ó bù. tó ń ṣe mí lóore. bẹ́ẹ̀ni. ọgbẹ́ ọkàn tó le ni o torí kò sí yọ́ ti máa padà lajú rí ìyàwó ẹ̀gbọ́n mi máa fi gbogbo ẹ̀ níbi ìṣépè fún mi. èyí ti ṣe. torí mi ò lè délékè n tó ṣe mí mi ò lè sọ síta pé onítìjú mi lójó onítìjú ìyàwó ẹ̀gbọ́n mi. òjò tó bá àwọn ìyá mi lóru kò ní lé lórí. ẹ̀yin lẹ sọ kójò tó pàjẹ́ lóru kò ní lé dé. ẹ̀yin lẹ sọ mú òpin lájẹ o. àmọ́ mi ní fi ojú tó dà wọ ìyàwó ẹ̀gbọ́n mi o. èyí ti ṣe bí kò mọ̀ pé wọ́n yanjú ẹ̀yìn náà tẹ́lẹ̀. ṣó yẹ kó máa pín ká ìyàwó ẹ̀gbọ́n tèmi tá à ń tọ́jú tí ìbá ṣe bó ṣe jẹ́ kí ló fẹ́ gbé mi jáde torí pé ní ìdá sí mi ó ń tọ́jú mi ó ṣe èyí tó pọ̀ nínú ayé mi ni ó yẹ kí n dànù kò yẹ kí n kó kí mọ́ àmọ́ lóore mi kí ni ìyàwó ẹ̀gbọ́n mi fẹ́ tí ò rí. ṣùgbọ́n ọkọ yín náà ń tọ́jú yín. ṣé bá mi délé mi kí lẹ̀ ń sọ yìí. ohun tó ṣe akébùtà ló ṣe mẹ́rọ̀ owó ra o ọkọ tí yín náà ń tọ́jú yín ṣùgbọ́n ẹ̀ka tó ló ń tìjú ni pé àmọ́ tàbí ìṣẹ́ni lóbìnrin bí gbàlè fún àpọ́n àbí ẹ̀bó ti rí nù. Atọ́kùn ọ̀rọ̀ tó korò ni. ó korò. egbò tí ò lè jiná láéláé ni torí ká sọ pé nǹkan kan ló sún èmi débẹ̀ kò síjọ́ tí mo máa rí ìyàwó ẹ̀gbọ́n mi tí màá ṣàdúrà fún. ẹ wò ó tí n bá rẹ́rìn ẹ̀rín rọ́ ni. ọ̀dà ó ti dáwọ́ mọ̀sínú mọ̀síkùn. ṣùgbọ́n ọ̀rọ̀ ló ní bó ti rí tó bá jẹ́ yìí ni ṣé kó fọkọ́lẹ̀ ni àbẹ́yìn ẹ̀ fọkọ́lẹ̀ àbí mo fẹ́ kẹ́ ẹ tọ̀ mọ́lẹ̀ sí kó yí àwọn tí wọ́n mú wá lé. kábùrè ká láàrin bíi tarọ́ fàmùkà èmi ò lè torí ẹ̀ fọkọ́lẹ̀ òun ìyàwó tó yẹ kó lọ mi ì lè torí ẹ̀ fọkọ́lẹ̀ mi ì dẹ̀ lè torí ẹ̀ fi aláàánú mi lẹ̀. kó mọ sáyẹn ẹ̀yin méjèèjì lọ nù ún gbà náà. ó ṣe máa ṣàyàn àwọn méjèèjì. ọ̀kan lè yàrá fi lẹ́sìn kan èèyàn lè súnmọ́ kó tó fẹ́ sétọ̀. ẹ wo ní ààbì kan wọ́n ṣe méjèèjì pọ̀ èmi o mi ì lè fọkọ mi lẹ̀ ó ní kí n ti lọ bẹ̀rẹ̀ mi ì dẹ̀ lè fọláàánú mi lẹ̀ tó mú wọn tó ti ṣe fún mi. bẹ́ẹ̀ ṣe ń sọ ìnú bí mi orí ń ta mí. ẹ má jù bí inú ẹ náà la fi ká nà ẹ̀yìn ara rẹ. nígbà tó rọ̀ sí wá rí báyìí kí lẹ́yìn ó ṣe báyìí o. ètò mi máa ṣe àwọn Yorùbá ní kinní kan inú kinní kan ló ń gbé aláàánú tèmi ṣé máa torí ẹ̀fọ́ kọ́lẹ̀ ni láyé mi ìdẹ́lé fáláàánú mi ilẹ̀ tó ní kan tó ṣe inú ayé mi. ẹ wò ó. ẹ ti ẹ̀gbọ́n báwọn Yorùbá ṣe máa kọrin àwọn obìnrin wọn ní. kò lè ní ń dẹ́gbẹ́ ní o kò lè ní ń dẹ́gbẹ́ ní obìnrin tó lọ́kọ tí ò sí lálẹ́ kò lè ní ń dẹ́gbẹ́ ní. bẹ́ẹ̀ni ṣebí ìyàwó ẹ̀gbọ́n mi ni ayé mi nígbà tó bá yá ṣùgbọ́n kí n faláàánú mi lẹ̀ láéláé mi ò dẹ̀ lè torí ẹ̀ kọ̀ọ̀kan. àṣeyàwó ẹnìkan là lè ẹlòmíì. ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀.
ṣe kọ́. ó máa ma ti ṣe ara ẹ̀ kò sọ̀rọ̀. ọ̀rọ̀ rẹ̀ èyí èèyàn wa ẹ̀yin náà bó bá ti rí lọ́kàn yín ẹ máa fi dáhùn yín sí àgbàlá iléeṣẹ́